èyí tí mo gbọ́ lẹ́nu bàbá Olúwo tilẹ̀ owó ìtún kà mọ̀mọ́ ọlágbára. Bàbá Olúwo fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe káàkiri àgbáyé pé kán ẹ gbọ́rọ̀ ìwò ẹ gbọ́rọ̀ ìwò. Tá bá ń bọ òrìṣà it's universal. ń bọ òrìṣà tẹ́lẹ̀ ní Amẹ́ríkà, wọ́n ń bọ tẹ́lẹ̀ ní Mẹ́kà, wọ́n ń bọ tẹ́lẹ̀ ní Jerusalem, wọ́n ń bọ tẹ́lẹ̀ ní everywhere in the world. It's universal. But kéèyàn wá sọ pé òrìṣà ní àṣà Yorùbá, òrìṣà people, then you have me to contend with. Ayé sọ fún yín pé àṣà tèmi tẹ́ tí ní aṣọ tí mo wọ̀ tí má ti wọ ṣe ń pé ìwọ fìlà tẹ́lẹ̀ ò màmá wa ẹ̀ẹ́dẹ̀ wọ́ ṣòkòtò yẹn ní ilé ìmọ̀ bóyá Yorùbá ní báyìí. Àwọn bàbá wa náà wọ́n wọ níkà àti jeans níkà and wọ́n dẹ̀ tún pé yóò tún mọ̀ pé that's the American way. But tí n bá ti dé abetí ajá tí mo wọ kẹ̀kẹ́ tí mo wọ dànsíkì tí mo wọ lẹ̀kẹ̀ wọ́n sọ Yorùbá wọ́n ń lùlù gángan àṣà nìyẹn ìṣe nìyẹn. Máa gbé wọn bọ̀ ọ̀sà anybody tó bá join ẹ̀ mọ́ àṣà tiwa he has me to fight with. Àwọn àwọn tí ó borí kò sẹ́ni tó lè gba culture and tradition wa lọ́wọ́ tiwa. We are born with it. When you're born in China, you wear what the Chinese wear. When you're born in Yoruba land, when you're born in the Igbo land, you wear the George and Abi. Ibi orí bá dání sílé yìí àwọn ẹgbẹ́ tí a bá lè ṣe ń bẹ̀ oyè ó bá yàn dàgbà ni kò sẹ́ni tó lè gbà á. Ṣùgbọ́n tí ń bá àṣà wa jẹ́ táwọn èèyàn fi ń kórìíra àṣà wa àti ṣe Yorùbá ń lo òrìṣà bíbọ. Àwọn èèyàn ni alákòóbá, àwọn èèyàn ló ní dọ̀tí tí wọ́n fẹ́ máa Olódùmarè tó ń dẹ̀ jẹ̀jẹ̀ káwa mọ̀ ní pé ìwọ kò gbọdọ̀ forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn. Ẹ wá fẹ́ jẹ́ káwa Yorùbá ká máa gbé ègún káàkiri. Ègún ni wọ́n fẹ́ lú ègún mọ́ culture tiwa. Àbí ẹ̀yin Christian ṣe àbí wọn àbófin kọ́ ni fún yín ni ẹ̀yin tẹ́ jẹ́ Christian bí òfin ni. Jésù náà sì sọ pé I did not come to abolish the law but to fulfill. Tẹ́bà tẹ̀ sọ pé Christianity, and Christianity is not culture, it's not tradition. Islam is not a culture or tradition. I mean, Agboisa is not culture and tradition. It is a way of worship. Let everybody worship what they want, but don't mix it with the beautiful, great Yoruba culture and tradition. We have this beautiful tradition and culture. Nobody. It is beautiful. I love it.